ẹ gbọ́ kí ló fà á gan Tani Bọ́lá Tinubu ṣe o ṣé kádàrá ẹ̀ ni àbí orí òun àtàrí tó rù wáyé ọ̀rọ̀ rèé o láti ẹnu wòlíì Olagoroye Faleyimu. tó bá ṣe máàṣì wẹ kò sí bẹ́ẹ̀ ṣe máa bẹ ó lè sọ pé òun dáríjì yín ṣùgbọ́n ó máa fi inú bá yín jàgbẹ́ yín ni kò ní tán nú ẹ̀ so ó wà fún máàṣì because àwọn sábà ń ṣẹ̀yàn àwọn èèyàn ló máa sábà ń dà wọn so bí àwọn tó bá ràn lọ́wọ́ tó bá yá àwọn náà ló tún jẹ́ alátakò fún wọn so bí oṣù máàṣì ṣe rí nìyẹn. ọ̀dọ́ gba pé wọ́n máa ń jẹ́ olóṣèlú ńlá wọ́n máa ń làmìlaka wọ́n máa ń fi sún wọn máa ń tábà wo lára àwọn olóṣèlú ta ní Nàìjíríà lé ní ọ̀kan ní Bọ́lá Tinubu ọ̀kan l'Awólọ́wọ̀ ǹjẹ́ ẹ̀kọ́ tẹ sọ ó tiẹ̀ bá ṣẹ̀ mi ó bá ìṣẹ̀dá wọn mu ṣó ṣẹlẹ̀ láti. wọ́n máa ṣìnà bí Awólọ́wọ̀ náà máa ṣìnà dẹ̀ bí Tinubu so bó ṣe rí ni Awólọ́wọ̀ náà ẹni most of them kò sí mọ́ ṣe orí fẹ́yàn mẹ́wàá èèyàn méje apàdà dà wọ́n àwọn ọmọ tá a bá bínú oṣù máàṣì wọ́n máa ní lọ́kì púpọ̀ wọ́n máa ń become a leader àwọn tá a bá bínú oṣù máàṣì wọ́n máa ń become a leader àwọn oṣù máàṣì wọ́n máa ń ràn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ tí wọ́n bá wà nípò tàwọn lówó lọ́wọ́ wọ́n máa ń ràn èèyàn lọ́wọ́ àwọn tó bá wà máàṣì ṣùgbọ́n wọ́n máa ń fi bí sanre fún wọn ni kò sí mọ́ ṣe lè ṣòro most of àwọn tí máàṣì bá ṣòro fún àwọn tó wọ́n bá tó bí mẹ́wàá àwọn bí méje á fi bí sanre fún wọn gbẹ̀yìn ni bí oṣù máàṣì ṣe rí nìyẹn àwọn oṣù máàṣì wọ́n máa ń ní sùúrù wọn sábà ń jẹ̀bi èèyàn wọ́n máa ń jàre èèyàn ni wọ́n máa ń help dáadáa wọ́n wà clever wọ́n brain dáadáa wọ́n máa ń become a leader ṣe àbí tí wọ́n máa ń wà ní wọ́n dẹ̀ máa ń fortunate lórí wọ́n máa ń rí owó ọ̀nà owó máa ń wà fún wọn tí wọ́n bá ti ní sùúrù tí wọ́n gba ìgbìmọ̀ra tó jẹ́ pé wọ́n ilé iṣẹ́ mi mo bá jà ilé iṣẹ́ mi tí wọ́n bá wọ́n dá fún òṣèlú wọ́n dẹ̀ gbẹ́dọ̀ máa ṣọ́ra láti máa jẹ nǹkan tó bá dùn jù so kí ó máa affect bí rheumatism àwọ̀ká àrùn ẹsẹ̀ ṣó ti yé sìn àrùn apá ṣó ti yé so wọ́n dẹ̀ gbẹ́dọ̀ máa sábà máa ṣe medical check up ara wọn wọ́n gbẹ́dọ̀ máa yẹra wọn wò wọ́n tọ́jú ara wọn ẹni tó bá fẹ́ dàgbà nù wọ́n gbẹ́dọ̀ ní ìtọ́jú wọ́n dẹ̀ gbẹ́dọ̀ ṣọ́ra nǹkan tí ò bá bára wọn mu wọn ò gbẹ́dọ̀ dọwọ́ lé tó bá dọwọ́ lé wọ́n máa kú síbẹ̀ tàbí kí wọ́n lọ ńlẹ̀ mbẹ́ so bí wọ́n lẹ́mìí kọjú sí wọn so wọ́n jẹ̀bi èèyàn àwọn èèyàn ní sábà ń jẹ̀bi wọn. bí ìlàwọ̀ wọn ṣe rí nìyẹn bí ìlàwọ̀ wọn ṣe rí nìyẹn. ṣùgbọ́n wọn ní ìjà ìràwọ̀ wọn tó bá ti mọ àwọn ọmọ àwọn gbẹ́dọ̀ jà wọ́n á ní sùúrù so kí ògùn wọn kò lè eléyìí tó bá ń jà nù wọn kò lè ní wet a ní sùúrù á gba gbogbo nǹkan tó bá ń ṣe é mọ́ra bí ìràwọ̀ wọn ṣe rí. Tani Bọ́lá Tinubu Akanbi ọmọ Olódò lẹ́sẹ̀ gan o ewé ṣèkínnímìnì àfàìmọ̀ ni kò ní mọ́ra orúkọ tí wọ́n ń pe Akanbi ọmọ Olódò nìyẹn o bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó bá ẹkún délé aṣíwájú ọmọ Àbíbátù Mọ́gàjí tí ọkọ̀ Olúrẹ̀mí kò ní pa irú ẹni bẹ́ẹ̀ lẹ́rìn bẹ́ẹ̀ ká lè lẹ́nu ọ̀rọ̀ kí àǹfààní ìrègùn ó lè yọ dáadáa làwọn èèyàn fi máa ń ṣoore nígbà míì ẹ gbọ́ kí ló mú àwọn ọmọ kéńbérí tí wọ́n sunkún kiri nígbà kan nígbà tí wọ́n ṣèkíní tí wọ́n lulẹ̀ tí wọ́n ṣèkejì tí wọ́n lulẹ̀ kódà tí wọ́n tún ṣe ẹ̀kẹta pàpà tí wọ́n lulẹ̀ gbalaga ṣùgbọ́n tí Bọ́lá Ahmed Tinubu ọmọ Olódò ní kí ọmọ wúkúwúkú láti ìlú Daura ó má sunkún mọ́ ní ọkọ̀ Olóyìnbá bá ní kí sẹ́yìn bàbá ó fájúnù ó dìran kí ó ṣe ààrẹ Nàìjíríà tí wọ́n ti fi tìpátìkúùkù lé kúrò níbẹ̀ nígbà kan rí láyé ìjọba ológun bí Àkànbí ṣe gbé wọn wọlé nìyẹn o tó gbé wọn lẹ́yìn tó da aṣọ alárànbarà bò wọ́n ṣùgbọ́n nígbà tó kù dẹ̀dẹ̀ kí wọ́n gbé ìwìdí àkẹsàn lásìkò yìí ń kọ́ ni wọ́n bá sọ ọ̀rọ̀ àná di bá mi mọ́ ọkọ̀ Olúrẹ̀mí lọ́wọ́ o lọ́jọ́ tí Àkànbí fẹ́ kí wọ́n foore sun oore ibi ni wọ́n fi sú o ní wọ́n bá ní kí Bọ́lá Tinubu fòkó nìṣó ìtàn Abíọ́lá tó lé títí tí kò rí àpèrè ààrẹ orílẹ̀-èdè yìí dé tó fẹ́ yí padà níṣe ni àwọn ọ̀tẹ́ ẹ̀ ní kò ní ṣeé ṣe o bẹ́ẹ̀ ìtàn Awólọ́wọ̀ ní Nàìjíríà tí baba ní Ìkẹ́nnẹ́ náà gbìyànjú láti kọ sínú ìwé mánigbàgbé gẹ́gẹ́ bí ojúlówó ààrẹ Nàìjíríà ṣùgbọ́n táwọn onísùmọ̀mí ọ̀bàyéjẹ́ kọ̀ fún tí aṣíwájú Bọ́lá sọ pé àsìkò tòun ni yóò yí padà pátápátá níbi tí ọmọ olùtọ́dá ìwà yóò ti fi ọgbọ́n ńlá
òye pàtàkì àti ká ṣe ìlú náà tí ó yè kóró fi tún Nàìjíríà ṣe níṣe ni ó mà tún ní irọ́ ni o bẹ́ẹ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire wà nínú àwọn tí wọ́n ń dí Bọ́lá Tinubu lọ́wọ́ o pàápàá àwọn tí ọkùnrin ọmọ Èkó pàtàkì ti ṣe lóore dáadáa nígbà kan rí ni o àwọn eléyìí àti àwọn eléyìí tó tún ṣe kinní ọ̀hún fún lọ́wọ́lọ́wọ́ Yorùbá ronú o ẹ gbọ́ kí ló fà á gan Tani Bọ́lá Tinubu ṣe o ṣé kádàrá ẹ̀ ni àbí orí òun àtàrí tó rù wáyé ọ̀rọ̀ rèé o.